بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. ìkànnù wọn Ọlọ́run ṣe tájámà alukurani bẹ́ẹ̀ ni ó kọrúkọ rẹ̀ sí tájámà Yorùbá ibo ti ṣe Sheikh Adamu ló pilẹ̀ tájámà Yorùbá Sheikh Adamu Sheikh Kamal rahimahullah àwọn ni wọ́n pilẹ̀ àti dá èdè kurani tú sí èdè Yorùbá. Allahu akbar. báyìí wọ́n ó lè máa kọrúkọ rẹ sínú kíní dé ìwọ́sẹ̀ tájámà Yorùbá Yorùbá ò lọ kọ́ débẹ̀ kí wọ́n lọ kọ́ ọ̀hún ayọ̀rúkọ gbogbo àwọn àfáàní kúrò ń bẹ̀. O sì bẹ̀rù Ọlọ́run. Spirit iṣẹ́ kàmá ló bí ọ yóò wù ọ. Kọ̀mọ̀ bá gbọ́ lé. Ṣiṣẹ́ kàdámù ó wù ọ yóò bí ọ. Allah. Àwọn tí àwọn méjèèjì ṣọ́kàmá lè dá ọmọ ẹjọ́ mọ́lẹ̀ tó ń lọ ṣàmójútó títẹ̀ rẹ̀ nílẹ̀ Lárúbáwá. Sheikh Adam ti Ajira Sheikh Raji Suleiman ni wọ́n fi kalẹ̀. Sheikh Ajé tó mọ bí ni Sheikh Kamal fi kalẹ̀. Orúkọ wọn wà ń bẹ̀. Nígbà wọn sì kọ́kọ́ kóde tí wọ́n tẹ̀ àkọ́kọ́ orú ẹ̀ nù. Nígbà wọn kọ́kọ́ kóde tí wọ́n tẹ̀ wọ́n ha ni lọ́fẹ̀ẹ́ à ń bẹ́ lé kí wọ́n fi ha fún gbogbo kálukú. Wọ́n sì ṣe láyùbá ọ̀rìn ta. Not for sale. Ìwọ wá dì kan. Wọ́n fi tọrọ bára àwọn àbíṣe kankan. Wọ́n jókòó wọ́n ṣe é sédè Yorùbá. Ìwọ wá dé oníwọ̀ ló ṣe ọ á ha orúkọ wọn kúrò ń bẹ̀. Bọ́lá wọn ó ti ha orúkọ rẹ̀ kúrò nù síjìlù àwọn ẹni. Yorùbá wọn ló gbọ́ kéwù wọn ló ké ibo tí ké tá la fà rẹ gan àti ẹ̀rọ àfà fún wọn. Káì. Mo ṣe. Ẹ sọ̀rọ̀ àti láfa kí ni àfà rẹ̀. Ṣètáàní olùbó. Ṣètáàní. Ẹ ń bàjẹ́ lọ ẹ ń ṣèdín lọ. Ẹ wá bàjẹ́ ọ̀hún ẹ ṣèdín títí àti ẹ tún máa wá kó orin lòmíì. Ìkó orin lòmíì ni láfi máa sọ̀rọ̀ láma tu yín bọ́ta pé bẹ́ẹ̀ ti rí nì. Ibi ká gbé tí kámẹ́rà ọmọ ọ̀dà àgbọ̀dọ̀ bí ọmọ ọdún. Àwọn àṣà ní títẹ̀ jù lọ. Ìdí sáré lọ sọ́dọ̀ wọn ni pé akẹ́kọ̀ọ́ bá wà yẹn náà sọ àtìlẹ̀ àlẹ́. Ọ̀rọ̀ náà ni pé àwọn nípa láàrin ìlú ìlà tí wọ́n ní àwọn àpáàdé pẹ̀lú ẹ̀yìn ìlànìbí. Àwọn ọmọ pé ìgbà tí wọ́n tún padà fún láàrin ìlú láì tẹ́ orúkọ àwọn àjọpọ̀ aláwọ̀ lábẹ́ àti nípa àwọn àpáàdé ìrọ̀lì àdúgbàkẹ́lẹ́ wò ọlọ́mọba àbíyí àwọn ìsàlẹ̀. Àwọn akọ́kọ́ pàdé ìkàrà bá ń bẹ̀rẹ̀ tuntun fàwọn nàbá níbẹ̀ náà. Àwọn ẹni àtiwájú rẹ̀ wáyé ní òkòtò báyìí. Ìdílé ìlànà ìwádìí lè gbogbo ìjọba àbá àbáyá ló ìdìnnà. Ìdí alákọ̀ọ́kọ́ ni pé
àwọn afá wa tí wọ́n fi ẹ̀sùn yìí ká àwọn àgbà afá àti wọ́n ti sún náà ní Nàìjíríà nígbà tí ó sábà fún bẹ́ẹ̀. a ti máa gbọ́ nípa àwọn ọlọ́wọ́ àti àwọn ọlọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ti sọ òdodo bí ọ̀rọ̀ tó wà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin amma ba'd. eléyìí tí ìjókòó fẹ́ fi kún lónìí yìí ìdí tó fà á òun ni Sheikh Abdul Mumin ti sọ yẹn níta gbé lọ́wọ́ tá à ń ṣe bíi nìyí ó ti ń fẹ́ tọ́dún méjì tí a ti ń ṣe é àmọ́ ẹ mọ̀ pé irú nǹkan báyìí yóò láwọn tí ò tẹ́ lọ́rùn àwọn tí ò wá tẹ́ lọ́rùn yìí kò sọ́nà tí wọn ò fi máa wá bóun irú nǹkan báyìí ò ṣe ní kọ̀ntínú tọ́lọ́hùn ní fún wọn ṣe. ara ọ̀nà yìí náà wá ní pé wọ́n ti parọ́ mọ́ àwọn chairman àti ìyẹnjú yìí sẹ́yìn kọ́dà ẹnìkan ti tíra èmi lọ́kàn nísìn àmọ́tẹ́ni tí ń tún bọ̀ àmọ́ pẹ̀lú ògbó ọlọ́run àfihàn yín lójú pé àní kò di hada bayanun linnas bí ibnillahi ta'ala èyí tó bá ti jó dodo ń bẹ́ẹ̀ á máa sọ ọ́ torí bí wọ́n bá ti ń sọ ọ́ táwọn ọba ti ń bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́lẹ́rìí tẹ́lẹ̀ máa pé àhà báyìí lórí kò rí bẹ́ẹ̀. pàtàkì jùlọ ẹni tó gbé ọ̀rọ̀ yìí rú gbogbo ọ̀nà téèyàn máa fi sọ irọ́ dòtò di òdodo ní gbìyànjú. kọ́dà ń tí gbogbo àwọn àgbà àfàlẹ́ Yorùbá tí wọ́n rí tí mítìnì tá a wà ń bẹ́ẹ̀ nígbà àsìkò mítìnì yìí wà láàyè ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ mítìnì ọ̀tọ̀ ní tí ń kọ́ tàfáyé pọ̀ ṣẹlẹ̀ gbogbo àgbà àfàlẹ́ Yorùbá ni wọ́n ń bẹ ní ìjókòó mítìnì náà òun lọ́ fà tó fi wá di pé kò sí nǹkan kan táwa ń dáwọ́ bò àfi ká sọ ọ́ síta bọ́ba wa fẹ́ kọ́mọ wí lọ bẹ́ẹ̀ yọ pàdé pẹ̀lú ọlọ́run ọba rẹ̀. láì ní gba àsìkò yín mo ti pín ọ̀rọ̀ mi yìí sí ọ̀nà mẹ́rin. àkọ́kọ́ ni kí n sọ fún yín kí ni ìtàn Kùránì Yorùbá èyí tó fẹ́ dàrú yé yìí. ní 1924 ẹmọbìnrin ẹ̀yin bàbá ẹ lè gbé ìtàn 1924 lọ ń pa àmọ́ alihamudulilayi Ọlọ́run ní kẹnu mi ọ gbà á ní tìtorí pé lórí tọ́pìkì yìí kódà mo ṣe tírà lórí ẹ̀ tí wọ́n publish in 2002 ní Saudi Arabia gbogbo àwọn àfa wa gbogbo àwọn ọ̀gá wa ní yunifásitì wọ́n ní tírà yìí lọ́wọ́ di bí n ti ń sọ̀rọ̀ yìí òun ló jẹ́ kí n lè máa àti fún àtẹ̀dọ́ ní ti ń jẹ́ translation Yorùbá ní Quran. 1924 làkọ́kọ́ translation Yorùbá kọ́kọ́ jáde síta ní Nàìjíríà àmì ẹ̀pẹ́ta ló ṣe à ń pè ní náà ní Reverend M.S. Cole Reverend M.S. Cole òun làkọ́kọ́ ẹni ọkọ̀ publish translation Yorùbá ní Nàìjíríà yìí àwọn àti pèyàn Reverend àwọn tí ó sì gbé jáde ńgbà náà àwọn ní Church Missionary Society lẹ́kọ̀ọ́. Kùránì yìí wá wà ní population bẹ́ẹ̀ òun nìkan náà làwọn èèyàn mọ̀ pẹ̀tọ́ bàbá tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run yóò bá o ẹ lọ́ọ́ mú èyí tí Reverend M.S. Cole ṣe wá ní eléyìí lọ́ wá mú Sardauna of Sokoto ọlọ́nkọ́ mọ́ta bá wa sàlékún yọnu fún un gbogbo àwọn tí wọ́n máa sọ̀rọ̀ àwọn Haúsá lọ́dọ̀ àwa Yorùbá bíi ká bẹ́ wọn lórí ẹja bẹ̀rù Ọlọ́run. Sardauna Sokoto sa Ahmadu Bello òun ló gbéra lọ́lọ́ Saudi ọlọ́mọ́ta ní àyè tá à ń pè ní Muslim World League tọ́kọ gbogbo àgbáyé jọ torí kọ́ jẹ́ mẹ́mbà ń bẹ̀ ń gbà yẹn. òun ló wá múùfù ẹ̀ for the first time pé àwọn èèyàn ní Nàìjíríà èdè ní kí wọ́n ń sọ àmọ́ mò ń sojú wọn nǹkan kan báyìí wọ́n láwọn àfáà táwọn náà lè ṣe translation Kùránì tí wọ́n fi lè mọ̀ pé táwọn tí àwọn ṣe ní Sardauna lẹ́nu tí ó gbé ọ̀rọ̀ yìí lọ ilẹ̀ Saudi Arabia ẹsẹ̀kẹsẹ̀ tí ó gbé ọ̀rọ̀ ní Maka wọ́n tẹ́ gbà ń gbé pé táwọn ń ṣe nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ tí ń sọ yìí ọjọ́ 1962 yìí òun ní Saudi Arabia ìjọba Saudi kọlọ̀ǹkọ̀ san wọ́n lẹ́sẹ̀ dáadáa
látàrí Rabitatul Alam al-Islami Muslim World League Maka àwọn ni wọ́n wá ní initiative ìpè bẹ́ẹ̀ náà bá lè ṣe Kùránì Yorùbá lẹ́yìn mùsùlùmí àárẹ̀ yìí lọ́wọ́ ta ni ó lè ṣe alhamdulilayi bí wọ́n ti gbé ọ̀rọ̀ náà dé Nàìjíríà àwọn bàbá mẹ́ta kan ọlọ́run ni wọ́n dìde àwọn ní kọ́mítì eléyàn mẹ́ta tá a pé mùsùlùmí Yorùbá kọ́kọ́ ṣe Kùránì àwọn mẹ́ta ni ọlọ́nkọ́ mọ́tà yá fi gbogbo wọn kọ́kẹ́ wọn gbogbo wọn ti lọ onídàárúkọ wọn bàbá àkọ́kọ́ ni Sheikh Dindi lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì Sheikh Muhammad Awal Augusto bàbá Augusto wọn bá wọn púpọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni Alhaj Sheikh Akànní ààrẹ ìkóni gbogbo wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Kùránì Yorùbá tàǹkà dùn ní àwọn ni wọ́n ṣe ní 1962 ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n ṣe iṣẹ́ yìí lábẹ́ àmójútó àwọn tí Saudi yàn àwọn méjì sa Ahmadu Bello tó ikú nǹkan ló mú márùn yẹn wá wọ́n ní wọn náà ní ọ lọ ṣe àmójútó iṣẹ́ náà wọ́n wá fi lárúbáwá kankan táǹpẹ̀ ní Al-Ustad Kamil Sharif ẹnìyẹn ló jẹ́ ambassador Jordan ní Nàìjíríà ní 1962 ambassador Jordan Nàìjíríà torí fóun náà jọ mọ ẹgbẹ́ Muslim World League Maka wọ́n ní káwọn méjèèjì kí wọ́n máa ṣe àmójútó iṣẹ́ tí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe ọlọ́nkọ́ mẹ́ta kẹ́ gbogbo wọn gbogbo àwọn tá à ń dákọ̀ yìí wọ́n ti wà lọ́dọ̀ Ọlọ́run ọlọ́nkọ́ mẹ́ta ṣàlékún kí á di ọ̀nù rẹ̀ fún wọn. now iṣẹ́ yìí gbà wọ́n lọ́dún mẹ́wàá gbáko láti 1962 tẹ̀lé 1972 kìí ṣe ń tọrọ ọlọ́nkọ́ mẹ́ta tún san wọ́n lẹ́sẹ̀ dáadáa. ìgbà tí wọ́n wá parí iṣẹ́ yìí láwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí Alhaji Muhammadu Awal Augusto lẹ́ẹ̀kan sí Alhaji Ahmed Tijani Akanni àti Alhaji Hassan Yusha Dinde rahimahumullahu ta'ala. nígbà wọ́n parí iṣẹ́ yìí ní 1972 wọ́n padà lọ jábọ̀ fáwọn tí ọbẹ̀ wọn ń ṣẹ́ òun làwọn Muslim World League pẹ̀tọ́ iṣẹ́ tí ẹni á ṣe àtìparí ẹ̀ wò inú àwọn Muslim World League dùn nígbà yìí ẹ̀rí pé kò sí Sàdáwó Námáláyé 1972 àmọ́ àwọn alárúbáwá tó kù bẹ́ẹ̀ àwọn ń bẹ láyé àwọn alárúbáwá yìí ni wọ́n wá rò pé nígbà tẹ́ parí iṣẹ́ yìí kótó di pa tẹ́ báyìí á tún gbé fáwọn kan wọ́n yẹ̀ wò wọ́n wá wá àwọn òwò ní ọ̀yẹ́ wò wọ́n ní ẹja wá nílẹ̀ lárúbáwá àwọn ọmọ Yorùbá ti ń kéwú bẹ́ẹ̀ ẹ ṣàánú wọn ẹni wọn lọ yẹ̀ wò àwọn tí wọ́n pè lọ́mọ ẹnjọ́ náà ẹnu tí wọ́n gbà ká pè wọ́n lọ́mọ lónìí bàbá tiwa ni wọ́n àmọ́ àwọn lọ́mọ kéwújọ́ náà tí wọ́n mú ẹni àkọ́kọ́ nu wọn ni bàbá wa Alhaji Abdullatif Adékílékún ẹni tí ìlú mà ni wọ́n ẹni ẹ̀kejì Alhaji Adébélò ni wọ́n ń jẹ́ ńgbà náà wọ́n ti professor ni Professor Isa Adélò currently is the HOD of Islamic law ní Lagos State University ní Nàìjíríà wọ́n wà lọ́mọ kéwù Madina jọ́nà ẹnì kẹta wọn ni bàbá wa Dr. Khidir Mustapha currently àwọn ni wọ́n ń head ní Zulaikhat Abiola School lábẹ́kúta àtọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí wọ́n tún ṣe ẹnì kẹrin wọn ni bàbá wa Sheikh Alhaj Abdulwahab As-Sunusi àwọn ń bẹ pẹ̀lú wa lọ́rin lónìí bẹ́ẹ̀ bá fẹ́ rí wọn lónìí nígbà ló mẹ́ta bẹ́ẹ̀ bá fẹ́ rí wọn lónìí àwọn tẹ́lẹ̀ béèrè ọ̀rọ̀ Kùránì ní ọwọ́ wọn nìyẹn. so ní 1972 ìjọba Saudi náà ló wú fún àwọn kọ́mítì tí wọ́n yìí pé afẹ́ bẹ̀yìn ṣẹ́ báyìí. kódà mo gbọ́ látẹnu wọn yàtọ̀ fún tá a kà nínú ìwé mo interview wọn wọ́n ní kódà àwọn sponsor àwọn Medina làwọn wà lóòótọ́ àtowó ticket àtowó hòtẹ́ẹ̀lì àti gbogbo ntẹ̀yìn ná Lebanon ni wọ́n ti ń tẹ translation yìí gbọ́ náà wọ́n sponsor àwọn lọ́ọ̀bẹ̀ oníye ẹjọ́ oníye ọ̀sẹ̀ táwọn gbé ní Lebanon pẹ̀lú ìnáwó Muslim World League lábẹ́ ìjọba Saudi Arabia náà kọ́lọ́kọ́ san wọ́n lẹ́sẹ̀ dáadáa. àwọn parí iṣẹ́ tí wọ́n ní tí òjò ọdún kan lọ láàrin 72 yìí náà ní iṣẹ́ tí wọ́n parí. ìjọba àwọn náà tún lọ jábọ̀ fún Muslim World League tó gbé iṣẹ́ fún wọn. lẹ́yìn eléyìí ni Muslim World League wá tún wò pé ọ̀dà ẹgbẹ́ lárúbáwá ẹ̀ sì ti wo ń tẹ́ wò àmọ́ àwọn àgbààgbà àfààlẹ̀ Yorùbá Áfíríkà wọn náà dá sí àwọn lárúbáwá ni wọ́n ronú bẹ́ẹ̀ kọ́lọ́nkọ́ mọ́sá àti àwọn ẹlẹ́sìn dáadáa kọ́lọ́nkọ́ gba àwọn bàbá wa náà tí ń ka ọkọ wọn nísìnyí àwọn tí ń gbẹ láyé ọlọ́nkọ́ sàlékún dáadáa àwọn tó ti lọ ọlọ́nkọ́ mọ́sá sàlékún kẹfún wọn.
àwọn tí wọ́n ti ṣẹ́nu nípa ọ̀rọ̀ báwa ti ń rí Kùránì Yorùbá tẹ̀ àtàwọn ríkà. So Saudi ní 1972 ni wọ́n wá pe àwọn bàbá àwọn àgbààgbà àfa wa nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa ní Mọ̀sìngbà àwọn alájí àgbà Fadilatu Sheikh Kamaluddin Al-Adabi rahimahullah àwọn alága chairman committee tí ó ṣe àgbéyẹ̀wò translation tí wọ́n bẹ̀rẹ̀ 1962 tí wọ́n parí ní 1972. Bákan náà ẹni tó jẹ́ bí igbákejì wọn gbà náà àwọn ni bàbá wa Alhaji Sheikh Burhanuddin Alaka nínú tàn wọn làwọn ni ìmáàmù gbogbo ilẹ̀ Ìbàdàn gbà náà kọ́lọ́kọ́mọ́sá ṣe àlékún kẹrẹ̀ fún wa. Bákan náà àwọn bàbá wa alfaagba Fadilatu Sheikh Adam Abdullahi Al-Ilori àwọn bàbá lágbègbè àwọn ni wọ́n jẹ́ secretary fún committee ní 1972 committee tó review ntí wọ́n ti ṣe láti 1962 tó parí ní 1972. Nínú àwọn tó tún wà ń bẹ́ẹ̀ àwọn bàbá wa Fadilatu Sheikh Abdulrahman Salahuddin òun ni gbogbo wa mọ̀ sí bàbá mísánná àbí bàbá léèlà amásù wọn mísánná náà èmi dàgbà bá wọn ibi mo bá tàn dé yìí ní ìtàn tó sojú mi ni ó ti kọjá èyí tá a kà ní òun ìwé àbítíra nìkan àwọn bàbá wa bàbá léèlà ọlọ́nkọ́sọ àlékún kẹrẹ fún wọn àwọn náà ń bẹ́ẹ̀ bákan náà ni a rí àwọn bàbá wa Al-Ustaz Muhammad Raji Suleiman wọ́n ti ń bẹ láyé dìsìn mo rò pé kó àbí Ogun State ni wọ́n wà. Bákan náà ni bí wọ́n ti kọ́kọ́ wọ́n gbà ní As-Sayyid Musa Ali Yahya tí wọ́n padà di Professor Musa Ali Yahya Ajetunmabi rahimahullah kọ́lọ́kọ́ kẹwọn. Àwọn ní kọ́mítì tí ó ṣe àgbéyẹ̀wò lẹ́lẹ́ẹ̀kejì tí ń jẹ́ kọ́mítì àwọn àgbà alfa iṣẹ́ tí wọ́n yí ọgbà àwọn náà ní tó súnmọ́dún kan wọ́n bẹ̀rẹ̀ 1972 wọ́n parí iṣẹ́ yìí ní 1973. Ohun tí ibi tá a bọ̀rọ̀ dé yìí mo rò pé bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹni tí yóò sòdodo ọ̀rọ̀ yóò mọ̀ pé iṣẹ́ yìí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ débi ó dé Saudi ní ó ní initiative wọ́n sì ń ṣe láti lè jẹ́ kí àwa Yorùbá ó rí Kùránì wa kà bí èèyàn bá wá fẹ́ yí padà lónìí pé Saudi tún ló lè tọ́jà lé Kùránì yìí bẹ́ẹ̀ nìkan ti ń wí kí lónìí òdodo ọ̀rọ̀ ní tí ò sí rọ́ńbẹ́ ẹni ọba jólé àtẹnudó ní nǹkan ìtàn ni ó fi eléyìí wọn hàn wá. Nípa báyìí lẹ́yìn eléyìí nígbà tí wọ́n parí iṣẹ́ yìí 1973 Saudi náà lọ tẹ Kùránì Yorùbá yìí wọ́n kọ́kọ́ tẹ 25,000 hawlọ tán láàrin àìmọye millions wọ́n tún tẹ 200,000 hawlọ náà tó tán gbogbo eléyìí ó ṣẹlẹ̀ láàrin wọ́n tẹ 1973 tàkọ́kọ́ ó tún di 1977 wọ́n tún tẹ omi gbogbo eléyìí wọn ò gba kọ́bọ̀ lórí kọ́pì ẹyọ kan wọ́n ń pín in lọ́fẹ̀ẹ́ nǹkan àwa náà tá a ti dáyé ń gbà nínú àjogún bá àwọn míì lọ́dọ̀ àwọn òbí wa tí wọ́n fún wọn ní ọ̀fẹ́. Níbi tí mo sọ̀rọ̀ dé yìí alifọ́sùlù sáà ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló kan aláró pẹ̀lú Kùránì Yorùbá kí ló kan èmi Abdulrazak Abdulmajid aláró pẹ̀lú Kùránì Yorùbá mo fẹ́ fi dá gbogbo ayé lójú yàtọ̀ fọ́rọ̀ tẹ́nìkan sọ pé aláró àtẹnìkan lọ bá wọn ní Saudi ọwọ́ ni wọn ó ṣe báyìí mo ní ẹ̀rí tí ọjọ́ rí jẹ́ nsọ precisely ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 1415 ní hijira tó ṣe déédéé January 8 ọjọ́ kẹjọ oṣù kínní 1995 jẹ́jẹ́ ni mo jókòó ní Saudi kọ lẹ́tà sí mi èmi náà jẹ́ student postgraduate student ní Medina University lọ́dún náà lẹ́tà náà ní on 8th of January 1995 ni wọ́n wá kọ lẹ́tà yìí sí mi pé àwọn èèyàn ń kọ lẹ́tà sáwọn wọ́n ń dìde láti Nàìjíríà pé Kùránì tí Saudi sagbátẹrù ẹ̀ tọ́tẹ̀ 72 tọ́tẹ̀ 77 ẹ̀tún wá bá wọn tún tẹ̀ but àwọn ti ní pọ́lísì kan nísìnyí especially Saudi ti wá create ibi tá à ń pè ní Mujamma al-Malik Fahad
lè kó bá àti Mushaf Sharif pé báwọn ni wọ́n mójútó gbogbo ọ̀rọ̀ Kùránì dìbí ń fi ń sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n ti wá ní pọ́lìtì pé àwọn ò ní kún Kùránì kankan tẹ̀ o àfi káwọn náà constitute committee tí ó gbé Kùránì yìí yẹ̀ wò láti lẹ̀ dé òpin committee yìí àwọn ó sì empower rẹ̀ ńbẹ́nu lẹ́tà yìí láti sọ fáwọn káwọn tẹ̀ àbí káwọn má tẹ̀ ńbẹ́nu lẹ́tà tí wọ́n kọ sí mi nìtìndé ńgbà wọn pé ọmọ Yorùbá tí wọ́n mú fúnra wọn ní nǹkan application sẹ́nìkan tí wọ́n fọwọ́ ara wọn mú wọn láwọn ní criteria táwọn fi ń yàn wọ́n yan èmi wọ́n sì yan Dr. Ibrahim Abdulbaki rahimahullah tí wọ́n ti ṣe aláìsí nìkan àwọn ọlọ́mọ bàbá olùkọ́ àgbà ní Ìwó kọ́lọ́kọ́mọ́sá àti olùkọ́ náà. ohun tí mo rò tí mo fi gba assignment yìí ń gbà yẹn òun ni pé kọ́mọ wa di pé ọmọ Yorùbá tá a pè olóhùn ọ̀rá yìí kí wọ́n wá wíyùn fẹ́yìn bàbá ńlẹ́ pé a lè tẹ Kùránì yín torí pé òfin ti wá ni pé àwa láti ẹni tí ó yẹ̀ wò ọmọ tí yín tá a ti pè olóhùn ọ̀rá yìí ìyẹn ló mú mi tẹ́rí gbà nígbà yẹn èmi àti Dr. Ibrahim Abdulbaki. ní kúkúrú a ṣe iṣẹ́ yìí fún ọdún méjì gbáko from 1995 till 1997 lẹ́yìn ìgbà tí a parí iṣẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ti béèrè lọ́wọ́ wa a kọ report academic report ntaari mbẹ́ni pàtàkì jùlọ lórí ìbéèrè tí ń bẹ nínú lẹ́tà àwọn yìí ká tẹ àbí amẹ́tẹ́ àfi gbogbo ẹnu sọ pé ẹ̀tẹ̀ Al-Qur'ani Yorùbá yìí wọ́n ti gbà sí wa lẹ́nu bẹ́ẹ̀ ìgbà tó dọdún tó tẹ̀lé wọ́n tẹ Al-Qur'ani Al-Karim ní 1418 hijra tí ń ṣe déédéé between 1997 or 98. àkọ́kọ́ ìgbà tí mi ọkọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú Qur'ani yìí nù wọ́n commission mi ní bẹ́ẹ̀ bá ní academic àmọ̀ṣẹ́ tí wọ́n ń pè ní commissioned work ó yàtọ̀ fún ìtí wọn commission yẹn èmi ò dìde kí àmì òsùn kí n jí kí wọ́n á pé Kùránì bẹ́ẹ̀ nìkan ti ń wí kí lónìí yóò báwo lọ́gbọ́ tó ní táwọn bàbá ti ọ̀dà ojú ẹnu mi lọ mi lè sọ bẹ́ẹ̀ ẹ̀rí sì ní tí ó jẹ́rìí wípé wọ́n pè mí mo sì dáhùn ní tìtorí Yorùbá ní tìtorí tọlọ́run lálàkọ̀kọ́ ẹ̀ẹ́kejì torí pé mo rò pé bí n bá dáhùn yóò kó bá èdè mi tí í ṣe èdè Yorùbá. nínú tí ẹnì yìí wá ń wí tọwọ́ afọwọ́ kàn mí lẹ́mìí púpọ̀ ẹnì yìí kọ́kọ́ ń sọ pé wọn ò fún wọn lẹ́tọ̀ọ́ àti tẹ̀ ajá ni rọ́ pé wọ́n fún wọn lẹ́tọ̀ọ́ kọ́dà àwọn ni wọ́n ní ẹ̀tọ́ àti tẹ̀. èyí tó tún wá kù tẹ́nì yìí tó ń wí ni pé Saudi ọ̀tí ẹ̀ lẹ́tọ̀ọ́ àti tẹ̀ Kùránì yìí nítorí pé Yorùbá ni nítòsí jẹ́pẹ́ Yorùbá kí lọ́kàn Saudi mbẹ́ mo rò pé téèyàn bá ní gbóná ọlọ́run mára gẹ́gẹ́ bí analysis tí mo ṣe yìí we in the academic setting a máa ń tà ń pè ní commissioned work nínú àwọn publications tèmi ọmọ yìí kékeré yìí nínú àwọn tíra chairman nínú tíra gbogbo àwọn tẹ́rí tí wọ́n jòkó yìí àwọn tíra wa àwọn ìwé wa ní ìbẹ́ tá a lẹ́tọ̀ọ́ àti túntẹ̀ àfi ká lọ bá ẹni tó commission wa iṣẹ́ tí wọ́n bá commission yẹn pé ẹsẹ̀ báyìí ẹni ó commission yẹn ló ní copyright yẹ nínú gbogbo òfin bọ́ọ̀rọ̀ Kùránì Yorùbá ti jẹ́ nìyẹn. in addition to that Saudi ọ̀wá fi ṣe pé àti ẹ̀lẹ́tọ̀ọ́ kan láti tẹ̀ nígbà tí wọ́n wá bá àwọn èèyàn náà ló dìde láti Nàìjíríà pé ẹ bá wa tún tẹ̀ wọ́n tún wá ní gbogbo àwọn àgbà àfáà tó ṣiṣẹ́ yìí àfi káwọn orí ọwọ́ wọn pé ẹ̀kún tẹ̀ Saudi ṣe bẹ́ẹ̀ that was in 1997 tí wọ́n fẹ́ tún Kùránì yìí tẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni ọlọ́nkọ́ bá wọn kẹ́ àwọn bàbá wa alájí àgbà Fadilatu Sheikh Kamaluddin Al-Adabi ẹ lè sún kámẹ́rà mọ́bí ẹni ọba mọ́ signature àwọn alájí àgbà bàbá sáyìn pé kí Saudi ó tún Kùránì yìí tẹ̀ ní ọjọ́ kejìdínlógún 28 of September 1997 ó wà dated and signed lọ́dún tí ọjọ́ tí bàbá sign bí bàbá ti sign yìí ẹni tí Alhaji Abdullatif Ahmed Adekilekun àwọn bàbá wa àwọn náà sign lọ́n 26 of September 1997 àwọn bàbá wa Alhaji Abdulwahab Sanusi àwọn náà sign ní 26 of September 1997 àwọn bàbá gbogbo ẹni máa kà fẹ́ ẹ̀ bá kájú ok
àwọn bàbá wa Dr. Khidr Mustapha àwọn sáyìn ní on the 12th of September 1997 àwọn bàbá wa Dr. Alhaji Isa Adebelo wọ́n ti di professor lónìí àwọn sáyìn on the 11th of September 1997 àwọn bàbá wa Ustaz Raji Suleiman níbi tí mo sọ̀rọ̀ dé yìí chairman ẹ wà ń bẹ̀ ibi tẹ́ni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ fáwọn èèyàn yìí tó ti ń búra tí ń fẹsẹ̀ jalè pé bàbá ṣètọ́ra jí ń bẹ láyé kí ló dé tí wọn ò kún wọn ò fi lọ mo fẹ́ fi dá lójú àti gbogbo ẹni tí ọmọ ẹjọ́ ọ̀rọ̀ ti ń dá sí on the 11th of September 1997 ní Saudi dọ́dọ̀ Sheikh Muhammad Raji tí wọ́n dẹ̀ sáyìn pé afaramẹ́kẹ́ tún Kùránì yìí tẹ̀. nípa báyìí Professor Ajetumobi màá rí ọ wà ń bẹ̀. ok Alhaji Musa Ali Yahya kódà Allahu Akbar doctor ni wọ́n ń gbà yẹn àwọn sáyìn wọ́n wá kọ déètì méjì wọ́n láwọn sáyìn ní 27 oṣù karùn-ún 1418 tí ń ṣe déédéé 28th of September 1997 so it's a well documented fact. 1997 tí mo ń sọ̀rọ̀ yìí kódà àwọn bàbá tí wọ́n kọ́ wọn bẹ náà àwọn tó ṣiṣẹ́ yìí tí wọn ò sí láyé mọ́ Saudi ṣe ìwádìí débi pé a gbọ́dọ̀ mọ̀bò ni wọ́n wà nínú ẹ̀rí tí ń bẹ ńlẹ̀ ni pé àwọn bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory ó wà documented níbí yìí pé wọ́n jáde láyé wọ́n jẹ́ kan nínú àwọn tó yẹ Kùránì yìí wò wọ́n jáde láyé ní on the 3rd of April 1992 wọ́n documented bẹ́ẹ̀. àwọn bàbá wa Sheikh Alhaj Ahmed Tijani Akànní lẹ́kọ̀ọ́ ó wà documented pé wọn ò sí láyé mọ́ wọ́n kú ní 29th of February 1993. àwọn bàbá wa Sheikh Imam Alhaj Augustus àwọn jáde láyé Allahu Akbar láti 21st of July 1971 kọ́lọ́nkọ́ mọ́ṣá kí àwọn bàbá yìí. àwọn talótókù àwọn bàbá wa Burhan Sanusi Alaka kọ́lọ́nkọ́ mọ́ṣá bá wa kẹ́ wọn ó wà documented pé àwọn ò sí láyé mọ́ 97 ni wọ́n jáde láyé ní on the 9th of December 1993. so kéyìn wọn jẹ́ èsì fún gbogbo ẹni tí ń bá ń gbọ́ tí wọ́n ń wí wọ́n jalè Kùránì ní wọ́n lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n ń fọ́lé gbogbo àwọn ọ̀rọ̀ tí mùsùlùmí ò gbọ́dọ̀ máa sọ sẹ́nì kejì kéyìn máa sọ bẹ́ẹ̀ fẹ́ni tí ń tẹ Kùránì lọ́fẹ̀ẹ́ tí ń pín ní mùsùlùmí síra wọn ó burú jáì kọ́lọ̀ tí ọ̀dà kan kó sàmánà ẹni náà àti àwa náà. ìyẹn ni lókọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́kejì nínú sẹ́ni yìí tó ń wí tá a gbọ́dọ̀ ṣàlàyé ẹni yìí sọ ń ta ó sì tún kọ́ kalẹ̀ ọ́ní Saudi wa ń sọ pé Abdulrazak Alaro ló ṣe translation Quran tí ó sì bẹ̀rù Ọlọ́run mo fẹ́ fi dá yín lójú bá mọ́ kọ́pì Quran yẹn kọ́pì Quran tí à ń sọ̀rọ̀ rẹ̀ ní chairman ẹlẹ́kùn ẹ̀ka tí wọ́n kọ síbẹ̀ ní ọ̀rọ̀ tìsíwájú sí Yorùbá. náà ẹ̀ka mẹ́fì gbàdúgbò ẹnu bíi tí aláti kọ́ ọmọdé hà náà. wọ́n ní bákan náà láti ṣe àwọn ọmọ ìyá wa tí èdè Yorùbá jẹ́ èdè abínibí wọn ní àǹfààní ó ń jẹ́ ìdùnnú fún ilé ìfẹ́ Al-Qur'an aláǹfààní tí ọlọ́lá ọba Fahad èyí tí ó kalẹ̀ sí ìlú Medina láti fi Al-Qur'an aláǹfààní tí a túmọ̀ sí èdè Yorùbá yìí sí àrọ́wọ́tó àwọn olùkà ìtumọ̀ náà jẹ́ èyí tí ìkọ̀ọ̀kan nínú àwọn onímọ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ tí àgbéyẹ̀wò rẹ̀ sì wáyé láti ọwọ́ Sheikh Ibrahim Abdulbaki àti Sheikh Abdulrazak Abdulmajid Alaro nípasẹ̀ ilé ìtẹ́ Al-Qur'ani náà. ọlọ́wọ́ sàn ilé sàn. ìjọba wa wu ẹni náà ọmọ wí lẹ́yìn eléyìí wa qul jaa al-haqqu wa zahaqa al-batil inna al-batila kana zahuqa. kò síbi tẹ́nìkan ti sọ pé àwọn bàbá yìí kọ́ ló ṣe Kùránì gbogbo bí tá à ń dé èmi pásánálì bá mú tíra mi mo wá ṣe tíra lórí ọ̀rọ̀ translation Yorùbá Quran Saudi tó tẹ̀ jáde ní 2002
nínú tírà yìí gbogbo àwọn àfa wa ni wọ́n ní lọ́wọ́ gbogbo àwọn bàbá tó ṣiṣẹ́ tí mo kà kalẹ̀ lẹ́ẹ̀kan yẹn ẹgbẹ́ láti page 14 dé page 16 kò sẹ́ni tí mi ń sọ ipa ribiribi tó kó pé iṣẹ́ báyìí ni wọ́n ṣe in fact wọ́n lọ débi pé àwọn tí wọ́n ń pè lọ́mọ ń gbà náà mo jẹ́ òye wọn pé wọ́n ti kú ní ọmọ ẹlẹ́kànjẹ́ nǹkan bẹ̀rẹ̀ fún yín lápèjúwe mo láwọn Dr. Feder Mustapha wọn yìí jẹ́ dókítà ń gbà ní mo jẹ́ wọn ọmọ káyé ọmọ pé wọ́n ti di dókítà àwọn sì ní nísìnyí olórí Zoleha Abiola school lábẹ́kúta Dr. Isa Adebelo ní 2002 dókítà sì ni wọ́n mo jẹ́ wọn mọ̀ pé àwọn ìgbà náà wọ́n jẹ́ lecturer ní LASU àti bẹ́ẹ̀ lọ 2002 ni mo ti publish tírà yìí tí mo ti sọ ẹni àwọn tó ṣe Kùránì Yorùbá iṣẹ́ ńláńlá wo ni wọ́n ṣe àtàwọn bàbá wa Sheikh Kamaluddin àti bàbá wa Sheikh Adam àti gbogbo àwọn tó kù kódà àwọn tí ẹni yìí gbàgbé torí pé àbòsí ńláńlá ni ẹni yìí ọ̀ mẹ́nu bà àwọn owó ló ti ẹ̀ ṣe translation yìí mọ́ wọ́n ha kọ́ Sheikh Kamali kúrò rahimahullah wọ́n ha kọ́ Sheikh Adam kúrò òun láriwo tẹ́ni yìí ń pa kiri èmi ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe gbogbo àwọn bàbá wọ̀nyí àti bàbá Augusto ni àti bàbá Dèndé ni àti bàbá Àkànní ni àtàwọn bàbá wa àgbà àfà yìí gbogbo wọn ni mo fún lẹ́tọ̀ọ́ wọn tí mo sọ tí wọ́n ṣe ń di Kùránì Yorùbá yìí as far back as 2002. nípa báyìí ìmọ̀ wa sọ pé ẹnìkan dín ọ̀rọ̀ àwọn bàbá ọwọ́ àpòun lòún ní kò sí ti ń tọ́jọ́ bẹ́ẹ̀ rárá ẹni yìí náà sì mà pé kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ àmọ́ èrò ọkàn rẹ̀ òun ni mo ti sọ ń pilẹ̀ ni èyí táwa ń ṣe yìí ni ọ̀tẹ̀ lọ́rùn pẹ̀lú ògo Ọlọ́run àfi kí á sì má rí n tó nídìí àkíyèsí mọ́ là nípa kíyèsí kọ́lọ́n kó jẹ́ àmọ́ bẹ́ẹ̀ dáadáa. nípa báyìí mo ní àwọn ẹ̀rí tọ́pọ̀ ń bì yìí láti lè sọ pé ó yàtọ̀ òdodo ọ̀rọ̀ jìnnà sí ń tẹ́lẹ̀ yìí ń sọ gbogbo tí wọ́n fi dápọ̀ mí nínú Kùránì yìí látòkè délẹ̀ ẹ dákun sótó láì kan kò tó ìdajì láì èmi ọ̀wá mọ òfin ìní lágbàáyé tó ní kéèyàn ó rìvíw kí wọ́n má rí fa àti as a reviewer èmi ò tí ì mọ̀ òfin kó mu jáde òfin tó bá ní bẹ́ẹ̀ bá rìvíw iṣẹ́ tí mo ṣe for 2 years màá sì padà fún wa lẹ́gbàmpù sí kí la ṣe ń bẹ̀ òfin tó bá wá ní ẹ̀mẹ́dàkọ ẹ̀ kọ́dà ní ìdajì láì mo fẹ́ kẹ́ni náà mo jáde fún wa torí pé nínú tó ba nínú jẹ́ kọ́dọ̀ náà ló jòkó ní dájọ́ fún rẹ̀ ó lóun ọwọ́ ẹ̀wọ̀n ọdún 15 àgbà nígbà tí èsì kóòtù àṣìpa kọ́dà kóòtù àṣìpa wọ́n béèrè bó lọ́wọ́ fi rí ọ̀rọ̀ ìwọ lọ́dá á lè lékọ̀ sọ́ràn ìtì ń bẹ nínú ọsọ jáde káwọn èèyàn mọ̀ nípa báyìí mo rò pé bí mo wá sọ mo ti sọ kẹ́ni náà lójú mẹ́mbà bí tàhádùsí bi ni'amillah èmi kì í ṣe fáàrí bàbá mi tí mo jọ lójókòó yìí àti gbogbo àwọn bàbá tọkọ mi ń kéwú mọ̀mílẹ́ni tí máa pariwo tí n bá ń pariwo ni kì í ṣe nísìnyí ṣẹ̀ṣẹ̀ máa sọ gbogbo tí n sọ yìí gbogbo ayé ni ó ti gbọ́ pé tí mo ṣe nìyí mo wá kó àwọn publications mi lọ́wọ́ mo fi hàn nìyí náà kí a èmi tí wọ́n tẹ tírà ní Mecca wọ́n tẹ Medina wọ́n tẹ Riyadh wọ́n tẹ ní Asian countries wọ́n tẹ Africa kódà European countries tí wọ́n ti ń kọ́ ọkọ̀ mi síbẹ̀ pé mi mú sí ṣé mi ní wàá torí sàtà láì kan ní wàá ṣe gbogbo nǹkan ń parọ́ ọmọ mi yìí kọ́lọ́ ọba kọ́ dàkún kókó wa yọ̀ ń bí aburú aláburú nípa báyìí. ọ̀rọ̀ kò ní ní kò ní di yàrá kàmá kò ní kódà ní àwọn bàbá wa olórí gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá àfìgbà tí wọ́n gba ilé yìí kalẹ̀ lọ́wọ́ mi àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lò ní mo lọ lé dókítọ̀ àwọn bàbá dáadáa tẹ́nìkan fẹ́ lò wọ́n ọbẹ̀ sọ wá dọ́mọ bú lọ́dọ̀ wọn ọlọ́run ọ̀gbà fún alhamdulilayi nípa báyìí èyí tó tún wá ṣe pàtàkì jùlọ ẹ̀dá kan tó yẹ kí n sọ òun ni pé nínú tó wá fọwọ́ bà mí lẹ́mìí púpọ̀ jù òun ni rọ́ ẹnì yìí wọ́n wá bí nìbàdàn nígbà táwọn àgbàlẹ̀ Yorùbá pè wá wàláhi làwìm ẹlẹ́rìí mi ní chairman dr ẹlẹ́sìn wà ń bẹ́ẹ̀ mọ́lá abdulmumin wà ń bẹ́ẹ̀ pé látọdún 14 èyí sí wọ́n ti tẹ Kùránì ọdún 14 ní kí ló ń wò
ẹ̀pẹ́ kí làáfà wí àtẹ̀yìn lẹ́wì ni ẹ̀wì ọkọ̀ dàbí ìgbà tí òun ẹni yìí ní láti 1997 yẹn lòun ti ń ṣe research tóun bá ka Kùránì mú Kùránì ti dọ̀hún yá àkọ́kọ́ tàwọn bàbá tóun bá ka Kùránì tàwọn bàbá yìí òun tó ka ilé yìí náà tóun bá ka ilé yìí náà òun tó ka ilé bí ti ń ṣe náà nù lẹ́yìn ọdún mẹ́rin láwọn wá rí i pé kò sí yàtọ̀ kẹ́kẹ́ mẹ́ẹ̀ wọ́n kàn gbé kọ́ wọ́n sí pé wọ́n rìdíù mi torí ẹ̀ lọ́wọ́ amóhùn sọ̀rọ̀ it's a serious allegation for me as an academic it's a very very serious allegation kéèyàn sọ pé èmi university lecturer in review mo kọ́ pa ara mi sí pé mo review eléyìí mo wá sọ mo ti sọ fáwọn bàbá ń bàdàn mu ní ntí wọn á fẹ́ sọ arákùnrin yóò jẹ́ kí n sọ yóò kọ́wọ́ bọ̀ mí lẹ́nu láti jọ tí a ti parí iṣẹ́ yìí kọ́dà àwọn tó súnmọ́ mi yóò rí mi ń kó rìpọ́ọ̀tù jáde rí pé n ta ṣe ní kí ni mo fẹ́ kó jáde fún kí ni mí lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá wọ̀nyí àmọ́ n táwọn àròǹgbà yẹn ni pé àwọn nǹkan ọlọ́run ọba nìkan lọ́ba tó pé àwọn bàbá yìí náà sì ti fààyè kalẹ̀ mọ́ká pírífèsì bàbá wa Sheikh Adam Lágége tí wọ́n kọ síbí yìí wọ́n fààyè kalẹ̀ pé ní tó bá rí tí ó kù díẹ̀ káàtó kọsọ̀ fáwọn mo nígbà táwọn bàbá yìí ti wá wí bẹ́ẹ̀ ìtọ́ da ni pé ìtawọ̀ ọmọ wọn bá rí kó tó di para àtọ́ máa nàka sí bá rí túnṣe kọ̀ láìpì etí ò jẹ́ káwọ́ pariwo ara wa nìyẹn láti gbà tá a ti ṣe àmọ́ nígbà tá a fà ti tọwọ́ bọ̀ mí lẹ́nu yìí pàtàkì jùlọ irọ́ ńláńlá tí wọ́n ń pa mẹ́mi yìí mo wà fọ́ọ̀sì láti sọ ọ́ màá sì tún sọ ń bì yìí nítorí òun ò rí fọ́dún mẹ́rìnlá kìí sọ ọgọ́rùn kan kìí sọ ọgọ́rùn méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn-ún they are more than 900 corrections èèyàn wá ń kà láti 1997 till 2011 ọlọ́run wá jó orí kan. ìjọ ọ̀rọ̀ rẹ̀ bá wáyé ó wà ń bíbà ẹ̀. gbogbo ẹ̀ lọ́wọ́ documented tó ń gbìyànjú ọba lọ jámíà kọ́mọ́dásí tí wọ́n ń ṣe jámíà gbogbo ẹ̀ lọ́wọ́ documented yìí wàláhì làzim bí mo ṣe ń sọ yìí ó tún ń bà mí ló jẹ́ yunifásitì ó ń bà mí ló jẹ́ torí pé mi fẹ́ sọ láti 1997 mo sọ fẹ́ nìkan bìkan mo ní kọ́ lọ àṣẹ́sì iṣẹ́ tá a ṣe yìí kó wo kí ni awọ́ ní university degree téèyàn bá ṣe irú iṣẹ́ yóò kéré ọ̀pọ̀ yóò gba master's degree in any university in the world a real research and academic exercise that resulted in more than 900 corrections téèyàn wá ló ń kà for 14 years òun ò rí kankan bẹ́ẹ̀ ẹ̀ ti bẹ̀rù ọlọ́run nípa báyìí kọ́mọ̀ wá a ní disclose rẹ̀ but ẹ̀rí jẹ́mi ìṣó àwọn èèyàn láfi kí n sọ ọ́ débẹ̀ màá fún wa lẹ́gbàmpù díẹ̀ mo fún òun náà lẹ́gbàmpù díẹ̀ níwájú ẹ̀ tí ọmọ tí ó wí mo ní Ìbàdàn mo ní bọ́ọ̀ bá sì wọ́n bá fẹ́ mọ́ ẹ̀ fún ọ àmọ́ mi ò fẹ́ sọ mo tún sọ fún àwọn bàbá yẹn àwọn bàbá yìí ti gbọ́ mi yé nínú tí àfa òrí fọ́dún mẹ́rìnlá bí yẹn bá ka ọlọ́nkọ́ mọ́sá sàn àwọn bàbá yìí lẹ́sàn dáadáa ẹ̀ka tí mo kọ́ ń pa wọn ọlọ́run ọba nìkan lọ́ba tó pé o àwọn òjókòó mi ìjókòó pé mo fẹ́ yẹ sí àgbàlagbà kan wo àmọ́ wọ́n pè mí mo sì dáhùn nítorí tàwọn àgbàlagbà wọ̀nyí náà nínú tí àfa òrí fọ́dún mẹ́rìnlá ńbẹ́ńbẹ́ bìsìn dókítà ẹ̀dá kan ẹ bá ń sí Suratu Shu'ara àyà 63 sọ́nà báyìí Ash-Shu'ara 63 ibi tọ́lọ̀ ti ní fa awhayna ila Musa an idrib bi'asaka al-bahra fanfalaqa fakana kullu firqin kat-tawdil 'azim ọlọ́run sọ̀tà nẹ́bì Musa nígbà tọ́lọ́run ní ká nẹ́bì Musa ó fi ọ̀pá rẹ̀ ná odò ọlọ́run ọba nìkan lọ́ba tó pé nítorí wà nínú translation ti wá ní pé odò yìí wá pín sí méjì bẹ́ẹ̀ bá bá gbogbo àwọn tafasir àti tọ́bárí ni kódò fi mẹ́jàlá lẹ́yìn tí ń bẹ ní ìtòsí wa ń bì kódò fi mẹ́tẹ̀síìrù Tantawi Sheikhul Azhar ẹni gbogbo wọn wí ni pé odò náà pín sí méjìlá nítorí pé àwọn ìdílé Banu Israila méjìlá ni wọn gbogbo ìdílé kọ̀ọ̀kan lọ́lọ́run sì fún lọ́nà tiẹ̀ tí ó rìn nínú omi ẹni nìyẹn Suratu Shu'ara wà ń bẹ nínú àwọn ìtumọ̀ dáhìn. ok ẹlẹ́ẹ̀kejì
tabawu suratul Qasas olùwàní huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim ọlọ́run lòun gbé dìde minal ummiyina nínú àwọn wo minal ummiyin nínú àwọn tí gbọ́dọ̀ pé nínú àwọn tí ó máa kọ máa kà ok suratul Jumu'ah aya 2 with white paper yẹn suratul Jumu'ah aya 2 ok ẹ kà á káwọn yẹn gbọ́ ok. Ó ní ẹni tí ó gbé dìde láàrin àwọn aláìmọ̀kan. Láàrin àwọn aláìmọ̀kan. Al-ummiyin ìtumọ̀ al-ummiyin náà sáláìmọ̀kan kọ́dọ̀ èèyàn lè torí ẹ̀ di kèfèrí tọ́ra nàgbà Muhammad sallallahu alayhi wa sallam kana ummiya adakọ̀ ẹ̀ má ti wá gbọ́ o àpẹnìkan di kèfèrí o tọ́ra ti gbọ́ pọ̀ nísìnyí àbọ̀rọ̀ lásọ wọ́n sọ di mẹ́wàá mọ́ wa lọ́wọ́ anabi sáláìmọ̀kan kọ̀ máa kọ́ kọ̀ máa kà and even àwa náà mọ̀ lónìí àyìnbáyà àwọn bàbá wa tó jòkó yìí wọn ò lè kọ́ wọn ò lè kà wọ́n sì gbẹ́ jù wá lọ orí wọ́n sì pé jù wá lọ wọ́n sì mọ̀kàn jù wá lọ nípa báyìí àwọn tí àwa ṣe nìyẹn o ṣé ká. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà more than 900. ọ̀dà àwọn ní ká fi ẹyọ kan sí tí a bá wo suratu al-Qasas aya 41 ẹ tètè àfa Kamal waja'alnahum a'immatan yad'una ila an-nar wa yawma al-qiyamati la yunsarun suratu al-Qasas aya 41 suratu al-Qasas. A sì ṣe wọ́n ní ìjọ kan. A'immatan ó ti tó. Sí ọ̀nà. Náà. A ṣe wọ́n ní ìjọ kan. Ohun tí Kùránì ní pé waja'alnahum a'immatan ọlọ́run ọba nìkan ni ọba tí ó pé ummajọ a'imma àmọ́tọ̀ ní túmọ̀ a'imma ọ̀tọ̀ ní túmọ̀ umma a'imma àwọn aṣíwájú umma àwọn ìjọ kí adáadó báyìí but mo ní even more examples tí mo kọ síbí. Wallahi alazim bí mo ti kọ́ síwájú mi nìyẹn summa billahi alfa yìí lọ tọwọ́ bọ̀ mí lẹ́nu o gbogbo àkàlẹ̀ yìí àti ní tó jù bẹ́ẹ̀ lọ ó ti wà in my custody for almost 15 years nǹkan ẹ̀ nìkan rí àmọ́ nígbà tó wá di pé àwa fẹ́ sọ ọ̀sán dòru ntó clear tá a ti wá àbá wa ń ṣe ń wà àti ń kọ̀wé ń fi ránṣẹ́ sí gbogbo ayé ní tí ò rí bẹ́ẹ̀ fúláàtì mo gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde èèyàn gbọ́dọ̀ láyàláyà kí ọ̀pàrọ̀ mọ́ rẹ̀ àbí kí wọ́n parọ́ mọ́ kó pé bẹ́ẹ̀ lórí nípa báyìí lẹ́ẹ̀kan sí ok ọjọ́ ti lọ ok ẹ jẹ́ kí n fò lọ bí nọ́tọ̀ kẹta nínú àwọn tó ṣe pàtàkì wípé àbáwí gbogbo yín lẹ gbọ́ níwáàsí oyin gbàmọ oyin bò míì kọ́dà yín ṣépè pé bó ti yóò kọ àwọn bàbá wọn bẹ́ẹ̀ lọ́wọ́ yóò kọ rẹ̀ kó ná àwọn ẹni rí yẹ bí n ti ń wí nù àmọ́ta lọ́wọ́ yóò kọ rẹ̀ kó ná àwọn ẹni rí ọlọ́run náà ẹni tí ń ṣiṣẹ́ kí ìta àbárò àwọn bàbá yìí má parẹ́ láàrin èmi rẹ̀ ọlọ́run dájọ́ torí pé màá fẹ́ rí hàn bí kí lèmi ṣe láti jẹ́ kí sí àwọn bàbá yìí má parun àkọ́kọ́ tí mo ṣe ni pé mo gbà láti rìvíw rẹ̀ mo sì kọ rìpọ́ọ̀tù pé ọwọ́ fi kí wọ́n rìpírẹ́tì ẹ̀ otherwise kò ní jáde ẹni tí ń bá wá ń ṣe kí ọwọ́ àwọn bàbá parun ní èmi rẹ̀ ọlọ́wọ́ dá láàrin wa. nípa báyìí nínú tá a fa aṣọ tó burú jáì òun ni pé aláró lọ́lọ́ ilẹ̀ lárúbáwá ọwọ́ aṣọ fún wọn pé ẹ̀yọ ọkọ̀ gbogbo àwọn bàbá yìí kú ẹ̀ wá fi tòun sí ẹgbọ́rọ̀ ní tó ṣẹlẹ̀ òun ni wọ́n ti kà síwájú yẹn kò sẹ́ni ó yóò kọ àwọn bàbá kú ò bọ̀tí sẹ́ẹ̀ tí wọ́n fi líìsì ó kọ wọ́n kó wọn jọ sábẹ́ pé kí ni committee of scholars
kéèyàn wá wádìí pé kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ mo ní evidences ń bì í ní Saudi níbi tí wọ́n ti tẹ Quran yìí gbogbo sẹ́tọ́ bá ti ju èèyàn 2-3 lọ tó ṣe é bí wọ́n ti máa rí fáàsì wọn nù and proofs rẹ̀ pọ̀ nínú àwọn tíra tiwọn tí wọ́n ṣe gbẹ ní gbogbo àfáà Saudi àgbààgbà àfáà Saudi lọ́wọ́ àmbẹ́ kí ni wọ́n kọ́ bẹ́ẹ̀ ẹ láti ẹ̀ka síta. كتاب الفقه الميسر في ضوء الكتاب والسنة إعداد نخبة من العلماء. eléyìí ńkọ́. àwọn àlùfáà eléyìí náà wọ́n kọ́ bẹ́ẹ̀ pé نخبة من العلماء. ọ̀kan tó lọ lọ́dọ̀ ọmọ aláàbùmọ́mi. eléyìí náà usulul iman nukhbatun. eléyìí náà ń pè ní kitabu usulul iman. so wọ́n ti láwọn àlùfáà kan ni wọ́n ṣe. bẹ́ẹ̀ náà ni tafsir muyassar yìí náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àti àìmọye tíra míì kí ni wọ́n fẹ́ gbà ń bi kí wọ́n pa ọkọ ẹnìkan rẹ wọ́n fọkọ ẹnìkan sí bọ́t ntí àwọn máa ṣe nu tọ́ba ti di pé èèyàn pọ̀ instead tí péèjì kan náà ní gbogbo preface tí wọ́n kọ wọ́n wàá summarize inú péèjì ẹ̀yọ̀ kan yìí bàbá ní amadako èèyàn 13-15 yọ kọjá péèjì kan ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ o ẹni tá a ti wá mọ̀ mọ̀ pé bí ó ti máa sẹ́ẹ̀kì Yorùbá against Haúsá ní sẹ́ẹ̀kì Yorùbá against Lárúbáwá àgbọ̀dọ̀ gbá láyé o torí àti mọ̀ níwà ẹ̀ Haúsá ṣe báyìí Saudi ṣe báyìí níwà àti gbogbo ìgbà tí ló dé ebi mùsùlùmí ni wá nípa báyìí ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn ní kúkúrú kí wọ́n tẹ́rjẹ́mà Haúsá translation Haúsá yàtọ̀ sí Yorùbá ẹnìkan ṣoṣo lọ́dà translation yóò Haúsá ṣe òun ni fadilatu Sheikh Abubakar Muhammad Gumi rahimahullahu ta'ala wa arda. níparí àbí ok aha ẹ bá ń gbé rìpọ́ọ̀tù mi yẹn ó tiẹ̀ wá jọ mí lójú púpọ̀ wípé àfa yìí lè wí tó wí torí pé ní ìkéèyàn ọmọ ọlọ́wọ́ ọba mọ̀ ní 1997 nígbà tá a parí iṣẹ́ lu Quran yìí èrò àwọn kan nù Yorùbá ni pé ẹ má tẹ Quran eléyìí mọ́ omi ń bẹ tó dáa jù lọ tí púrúfù ẹ̀ ń bẹ mí tí màá fi hàn gbogbo lé èmi ni mo wá kọ lẹ́tà sí Saudi ńgbà yẹn ẹ láti ẹ̀bá ń ka kọ́ńtẹ́ǹtì part of the report tí mo kọ mo ti sàmì ẹ̀ mí. ibi tí mo sàtún yẹn dàpọ̀ ẹ̀ka tẹ́sí tún bẹ̀ fáwọn yẹn. هذا وفي الجملة نقارن فإني أرى أن هذه الترجمة صالحة مريد ترجمة هذا وفي الجملة فإني أرى أن هذه الترجمة صالحة وجديرة بإعادة طبعها بعد القيام بالتصحيحات والتعديلات اللازمة وخاصة أنها الترجمة الوحيدة المنتشرة بين الشعوب الناطقة بهذه اللغة في دولتي نيجيريا وبنين وغيرهما وقد تلقتها تلكما الشعوب بالقبول وإن استبدالها بأي ترجمة أخرى أمر لا حاجة إليه وليس في مصلحة الدعوة الإسلامية هناك لا سيما وأن معظم أخطائها إنما يرجع إلى القضايا اللغوية كما أسلفت. bóyá kẹsàn ní kúkúrú kí ni ìtumọ̀ rẹ̀. eléyìí tí ó jẹ́ Kùránì tí gbogbo àwọn àfáà ni wọ́n jọ ṣe yìí òun ló yẹ kí ẹsẹ̀ nígbà tí ẹ bá ti ṣe àtúnṣe àwọn àṣìṣe tí a dárúkọ síbẹ̀ yẹn. tá a bá ní ká yí padà ká tẹ̀sọ̀ míì tí wọ́n fẹ́ tí wọ́n tẹ̀ kò ní jẹ́ dáadáa fún ìlú mi ní Nàìjíríà àti àwọn Benin Republic àtàwọn orílẹ̀-èdè míì tó yàtọ̀ fún orílẹ̀-èdè méjèèjì yìí nítorí wípé àwọn àṣìṣe tó jẹ́ wá wà nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àṣìṣe tó jẹ mọ́ èdè yìí. 1997 ni mo ti kọ ilé yìí sí àwọn tó tẹ Kùránì kéèyàn wá dìde nísìnyí kọ́ máa padúró rọ́nlá ńlá yìí mọ́ ni òun lọ Ọlọ́run ọba mi ní wíjì bẹ́ẹ̀ lọ. nínú irọ́ ńlá ńlá tá a bá tún pamọ́ mi tí ò nídìí kí n tiẹ̀ máa sọ ọ́. àbá akọ lẹ́tà sí gbogbo àgbáyé pé Abdulrazak Abdulmajid Alaro ń ta Kùránì yìí kọ́dà òun sì ní rìsíptì lọ́wọ́ wàláhì nàbí bá mú lẹ́tà rẹ̀ yẹn. ó lè dìé nù.
lẹ́tà yẹn ní ntí kejì kò sí rọ́tà fọ́ọ̀fẹ́ ìpamọ́ mi bẹ́ẹ̀ àmọ́ mo fẹ́ fi dá lójú kọ́lọ̀ ti là mí bẹ́ẹ̀ yóò sì máa là wá náà ní insha Allah ta'ala. Àmọ́ àdàbí kan bẹ láàrin yìí àdàbí tó bá ṣe pé mi ò fi owó ara mi ra késẹ́ẹ̀tì Kùránì tí mo sì pín lọ́fẹ̀ẹ́ lọ́lọ́run ní bí ní tó wì àfi tó bá ṣe pé mi ò fowó àpò ara mi ra kí n tún pín lọ́fẹ̀ẹ́ fáwọn èèyàn lọ́lọ́run ní bí ní rọ́tọ̀ pamọ́ mi. Nípa báyìí ní ìparí bí yẹn bá dìde lónìí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di pé òun lòún gbéga Sheikh Kamal rahimahullahu ta'ala àwọn wà ń bẹ̀ nìbàdàn o ẹ wà ń bẹ̀ o nígbà tí àwọn bàbá ń bàdàn bí ní pé ta ló gbọ́ síṣẹ́ yìí nígbà tí wọ́n fẹ́ tẹ̀ mọ́dàpọ̀ ta ni mọ́dàpọ̀ bàbá wa Sheikh Kamal bíi wàláhì làzim ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó bú ẹ̀rìn wàláhì làzim nìbàdàn ọwọ́ adé lọ́rin ìwọ́lọ́wọ́ ń gbìjà Sheikh Kamal èèyàn ọmọ bàbá lọ́rin yóò fẹ́ gbẹ̀tọ́ àwọn bàbá àlọ́rin kí ló dé kí la fẹ́ fi rọ́ sí i lórí kápẹ́yìn sítọ́ lọ́n tá à ń ṣe ọlọ́wọ́ bá kọ́ mọ́sá sàmẹ́rẹ́ wa. bí ẹ bá gbà mí láyè ṣe ń sọ̀rọ̀ pàtí tó pọ̀ máa sọ bọ̀dẹ́ inú bí àsìkò ti mọ̀ yìí ẹ dákun ẹ sì má bínú gẹ́gẹ́ bí a ti wí àáfàá ló ti ọwọ́ bọ̀ wá lẹ́nu a sì gbọ́dọ̀ kílẹ̀ ara wa. ètò bá wá wù ú kọ́kọ́ orí lẹ́yìn ìgbà yẹn ọlọ́wọ́ bó bì í. Wassalamu alaikum. Ẹni tí ó ṣe gbogbo sẹ́tí mo kà kalẹ̀ yìí gbogbo ọ̀rọ̀ tí mo wí yìí òun là Alhaj Muhammad Habibullah Adam Abdullahi Al-Ilory. Bàbá bínú èmi má bínú ànábì sallallahu alayhi wa sallam. Mo dúpẹ́ fọ́nà n ò sì rò pé mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ tayọ pé mo dúpẹ́ lọ́dọ̀ lọ. Ìgbà tẹ́ pè mí mo ní nǹkan kan sí lánàá. Mo á fò ní ilé wa lánàá. Wọ́n sọ fún mi pé lónìí ni mo lónìí tó wá jẹ́ ìdí ní nǹkan kan tí mo fẹ́ ṣe lónìí mo ti rà á fẹ́ ṣe lónìí mo ti yẹ tòkí. Ìtòbí ìdìbò ìdí ọ̀pẹ́ tó lè fẹ́ ìdí nì alárò ọ̀nà mọ́rí wọlọ́mọ mi dáadáa ìgbó kọ rẹ mi wọlọ́mọ mi dáadáa wọ́n mọ̀ mi dáadáa wọ́n mọ̀ mi dúró ọ̀kadẹ́lẹ̀ ilé bí ìgbà wá sòdí àti ogbó ọ̀rọ̀ rẹ tọ́kọ́ èmi ọ̀bá wọn dájú pọ̀ fàyídá o mo sábà ń gbé àgbọ̀ ohun báyìí ó ṣe báyìí. Wọ́n sọ ní ọ̀nà ìgbé èyí tí mo bá ti lókun díẹ̀ káàkó ìlú mi. Èyí tí wọ́n bá ti déédé àwọn nǹkan tó ti ṣe ṣáájú àwọn olùdí. Ẹ̀rọ wọn kò sí àgbáyé láti ẹ̀rọ tó rẹ̀. Ó lè jẹ́ ká wọ́n pé kì í ṣe tèmi ní ìdílé mi. Báyọ̀ ní bí àtúnṣe ní gbogbo ó ti ní wọ́n pé mo kó fún àwọn alámàbí pé lẹ́yìn kọ̀ọ̀kan náà láwọn olóhùn tó máa ti sì fi ṣe àwọn. Láti máa sọ fún àwọn ọmọ bẹ́ẹ̀ lórí wọn máa ń yẹ kó tó lọ wọn ní àná. Ó ní àná wa aláwọ̀ sàlámù.